domestic work for people for Arabo. They call them Arabu house. I'ma wa fi ya jẹyin, wan to toss in lori, then go shit for una head. They will not pay you. You will be working, so you have sponsor, somebody that will sponsor you there, just because you are so egocentric. Those jobs that are available here in Nigeria, you cannot do it. You prefer to go to Arab country where they will treat you like animals. Nigerians. Anyway, thank God I'm beginning to have grown-ups. I don't need domestic staff. I'll be teaching my children. Oh yeah, when you wake up, lay bed, make your breakfast, do your thing by yourself. Me, America, let me show you. See, Sherry is very serene, it's very quiet, you do your things by yourself. If I go to anywhere like this, I will drive to the mall, to supermarket, I will do my shopping, I'll come home, I'll take my things, I'll put them in fridge, I'll make my breakfast, I'll make my food. Teba mo yato nje ni gbogbo àwọn countries ton si ma lo nse domestic work, but le ṣe ní Nigeria, prefer ki ya lọ jẹ yín in another country. Wá díẹ̀ ma ṣe báyìí pé yeah, mo ṣe láti lo òyìnbó, mo ṣe me. Please let me see your comments. Let me see your comment. Drop comment on this post. Ọ̀rọ̀ yìí mi ní gbà wo mo sì máa ṣe content lórí ẹ̀ gan. Prefer kó máa lo lóyìn bí animal ń bẹ yẹn. But in Nigeria, Lekki nìkan lẹ ti fẹ́ dúró. If it's not Lekki, you can't stay anywhere. Plus Lekki lẹ ti fẹ́ dúró yẹn náà kò ṣe pé ẹ fẹ́ dúró. Bí happy 2-3 months lẹ máa ń plan. Ẹ máa ní plans yín. You see that 21-year-old, 30-year-old, 29, 25, tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń bímọ yẹn. Àánú yín ṣe mí. Ẹ jẹ́ tètè it's all these people. What let me give me more stories. The reason why people prefer Ibẹ̀yẹn ju Nigeria lọ. Give me more reasons. Kẹ́ máa lọ Mali, Libya, Qatar, Iraq, Iran, Afghanistan, because of pride. Iṣẹ́ tó yẹ kẹ́ máa ṣe Nigeria, ẹ prefer lọ máa ṣe ń bẹ̀ yẹn, wọ́n máa treat yín bí ẹranko. I need more stories beneath this video. I need more stories. This is weekend. Mo fẹ́ gbádùn ara mi. I need more stories. Mo máa ṣe content lẹ́yìn lórí ó máa pọ̀ gan. That's why ló ṣe máa ń dàbẹ̀ ni wípé àwọn ẹlòmíì wà wọn wà happy. Àwọn ẹlòmíì wà wọ́n wà happy. Bó ṣe wà ń bẹ̀ yẹn wọ́n wà happy. Àwọn tàwa máa struggle pa fẹ́ lọ gbà yín wá. Inú yín máa dùn pé wà ń bẹ̀. I rest my case. Laide Bakare pẹ̀lẹ́ o màmá sọ̀rọ̀ olórí burúkú ó fẹ́ fẹ́ wọn ṣàǹgálà ó fẹ́ fi wọ́n thread wèrè òsínwín ọmọ tí ò níran ọmọ tí ò lẹ́kọ̀ọ́ ọmọ tí wọn ò kọ́ idiot ọmọ àlè Nàìjíríà èèyàn mélòó ló ti yẹ̀pù ẹni mélòó ló ti yẹ̀pù tó ti yọ kúrò nínú òṣì tó ti mú síta èèyàn ṣáà ní Bíọ́lá Adébáyọ̀ tó ń wẹ̀pọ̀ àwọn èèyàn àbẹ́yàn kọ́ ni bọ̀ ìwọ òṣì olórí burúkú ló ń bá kiri nǹkan tó ṣe tó gbọ́ ẹ tó fi wọ mi nìyẹn tó rògolo ní film industry tó rògolo kò sẹ́ni tó ń wù ẹ́ kò sẹ́ni tó mọ̀ ẹ́ mọ́ o ti wọlé o ti ṣá málámálá olórí burúkú ṣé kìí ṣe olóṣó ni olórí burúkú ẹ̀ ló ń ṣe olóṣó kọ́ ló ń ṣe ni àwọn ọmọ Nàìjíríà ò lè ṣe olóṣó bó ṣe ń ṣe olóṣó làwa ṣe wá sí níbi àtàṣe ń ṣiṣẹ́ ṣàǹgálà ó pè wá ká ṣiṣẹ́ ṣàǹgálà ká ṣiṣẹ́ ká ó sùn fúnra wa ju ìwọ olórí burúkú tó jẹ́ pé òun fòbò ó fi ṣòṣì kiri everywhere olórí burúkú lòun wà ní London ṣebí bàbá aláyé kọ́ ló gbé ẹ lọ́bẹ̀ ni iṣẹ́ tí ṣàǹgálà ṣe ní Arab country ṣan bí bàbá alákùbà bá ìyálàjà ẹ̀dá kó wá ṣe ni ayé ẹ̀ máa bàjẹ́ ni ó máa jó málámálá ni Fẹ́mi Adébáyọ̀ tó ń wẹ̀ pàwọn èèyàn ṣé kì í ṣe èèyàn ó ti stop. olórí burúkú ara ẹ oye tá à ń gbà ní bíbáyìí lóṣù ṣé wọ́n bí ìyálàjà ẹ̀dá kó san ìlàjì owó yẹn fún ọmọ ọ̀dọ̀ tẹ́ bá gbà Nàìjíríà ẹ̀sán owó tán ẹ̀sán ju 20,000 ikú máa pa ẹ̀yìn Laide Bakare ikú máa pa ẹni wọ́n máa fojú sunkún ẹni pẹ̀lú bó ṣe ń ba àwọn Arab country jẹ́ wọ́n máa bà á jẹ́ ni ibi tó ti bó ṣe wà yẹn olórí burúkú ẹ ó fẹ́ fi ṣàǹgálà trade ni Ọlọ́run dẹ̀ lè gbà fún ogun ẹ ti wọ mi ó dẹ̀ ti wọ mi nìyẹn fẹ́ràn nìyẹn ó lè rógolo mọ́ tí ẹ ti bàjẹ́ ó ti ṣìwé ó ti ṣọ̀wọ́ sọ ó ti fẹ́nu kọ́ àwọn ọmọ Nàìjíríà kẹ̀yìn sí ẹ ikú máa pa ẹni olórí burúkú aláìníwòrí àṣẹwọ́ olóbùkú ojo ó fẹ́ sunkún àbọ̀fẹ́ ká gbé wá sí Arab country ó fẹ́ wá sí Arab country pẹ̀lẹ́ má ké má sunkún má gbé lọ fà olórí burúkú
kò ní dáa fún ẹ kò ní yẹ tìrantìran olórí burúkú ní àwọn ọmọ wàá kọ́ ọmọ ẹ ṣé orí ra ẹ̀kọ́ tó fẹ́ kọ́ ọmọ ṣé orí ara ẹ̀kọ́ tó fẹ́ kọ́ ọmọ olórí burúkú aláyé bàjẹ́ aláyé rún tiẹ̀ máa ta ni tiẹ̀ máa jóná ni olórí burúkú ẹ táyé ẹ ti jóná tẹ́lẹ̀ òbú ẹ ṣe ló ń ṣomi ṣùrùṣù ṣe ló ń ṣomi olórí burúkú ẹ pàmpásì ló ń dé o tó lẹ́nu tó wá síta tó wá bọ̀wọ̀ ṣàǹgálà olórí burúkú táyé ò ní da tí ò ní yẹ tí wọn ò ní jèrè ẹ tìrantìran olórí burúkú tó máa parẹ́ máyé olórí burúkú àwọn ọmọ ọlọ́mọ tá ń ṣiṣẹ́ fún ọjọ́ ọ̀la wọn káyé wọ́n lè da wọ́n fún wọn fi wọ́n trade tí ẹ bàjẹ́ o ṣe trade ṣe mi ìwà fẹ́ mi òṣèré ríbọ̀ ìwọ o ti kọjá àyẹ̀ o ti ṣorí burúkú o ti kàgbákò o ti kan àgbákò olórí burúkú ẹ̀dá ẹ̀ aláyé ríru aláyé bíbàjẹ́ títí ẹ ti jóná olóbòrún olórí burúkú ti sunkún ikú máa pa ẹ̀. àwọn ọmọ wa fìyà jẹ yín wọn á tún tọ́ sí yín lórí then go shit for. ètò tọ́ sí yín lórí náà nù bẹ́ẹ̀ yé dìbò fún bàbá Tinubu tẹ́ kó wá sí one chance aláàárẹ̀ ṣèbó lè ní yín ṣèbẹ́ ilẹ̀ ba Nàìjíríà jẹ́ ebẹ́ yà artist ilẹ̀ ba Nàìjíríà jẹ́ bí ẹ ti ń gbowó ìṣàkọọ́lẹ̀ kiri tẹ́ ti ń kọrin òfò kiri àbí ṣèbẹ́ iná ilẹ̀ ba Nàìjíríà jẹ́ tí Nàìjíríà ò ṣe é dúró sí fún wa tí gbogbo kan dì ọ̀wọ́n bẹ́ẹ̀ ṣe wà èèyàn mẹ́rin lè ràn lọ́wọ́ ẹ wá ní wọ́n yàgbẹ́ lé yín lórí wọ́n tọ̀ sí yín lórí wọ́n pọnmi lé yín lórí kí ló kàn yín pẹ̀lú tiwa mú òpórí yín burú ní Nàìjíríà yín kọ́ lè ba Nàìjíríà jẹ́ yín àtìsí lè ba Nàìjíríà jẹ́ nítorí àtẹnujẹ nítorí pọ́nmọ́ ń do yín ọmọ fún yín ní Mẹ́kà ọmọ ń kówó sí yín lápò yín kọ́ lè ba Nàìjíríà yín kọ́ lè jẹ́ káwa tẹ́ ọmọ gbé kókè sí yín lápò lọ́rùú èbò àwọn ò lè gbé kókè kí wàá ti ẹ̀yin olórí burúkú ẹ̀jẹ̀ káyé sí mi ẹ wá mú tọ̀ ẹ̀ ń dàbò fóònù orí yín ó wá gbánú oníṣẹ́ ó ẹ̀ lówó lọ́wọ́ ìṣẹ́ ló ń bá yín jà tó dáwà lólówó àwọn táwọn lára kan ṣe alówó jù yìí lórí ibú ni. Ọlọ́run bá ṣàánú èèyàn kì í ṣe mímọ̀ ṣe kì í sọgbọ́n o kì í ṣe mọ̀ kì í ṣe sóye Ọlọ́run ọba mi lọ́ba aláàánú tí ṣàánú ẹ̀dá gbogbo èèyàn kan ló lára lé olówó tó ní òbí tó tán tí ó sọ pé ọmọ mi kí lòun fẹ́ gun tó bá fẹ́ ń gbà ilé ń ta sí wọ pàápàá mi ò rí pé ọmọ olówó ni ó ibi iṣẹ́ fíìmù tó lọ tọ́nà ti ṣàánú ẹ̀ ó ní bọ́ọ̀sì bá débẹ̀ kì í ṣowó lọ kó débẹ̀ pé mo lówó mi lọ́wọ́ mo fẹ́ ṣe fíìmù ó lọ bẹ̀ ọ̀rá àánú gbà ní ó tún lọ sí London Ọlọ́run ṣàánú ìyẹn ò sọ pé kó wá mọ́ bá ọmọ nìkejì nínú jẹ́ àwọn ọmọ ọlọ́mọ tán gbìyànjú lọ láti lè bẹ́gbẹ́ pé láti lè rí àánú gbà tó wá sọ fún wọn pé wọ́n lọ ṣàgálà wọ́n tutọ́ sí wọn lórí wọ́n tutọ́ sí wọn ní kíni tiẹ̀ ṣé wọ́n dá sẹ́lẹ̀ tó fẹ́ fún wọn sí ni wọ́n ní tọ́ bá rí ṣe má ṣe pé pàdé ẹ̀ lọ́lẹ̀ Ọlọ́run tó ṣàánú ẹ̀ tó ní kọ́ ọmọ ọ̀rọ̀ mi ẹ̀ tọ́ ọlọ́ọ̀tọ́ mi Ọlọ́run ó bọ̀ tọ́ Ọlọ́run ó jẹ́ kó soríire gbogbo àwọn ọmọ yìí náà tí wọ́n gbìyànjú tí wọ́n ń lọ sí wàhálà yìí wàhálà àwọn ó já sílẹ̀ fún wọn pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba wọ́n ṣàṣọjẹnu lọ mọ́ kọjá àyè wọ́n nìkan kọ́ lọ́n ṣe fíìmù wọ́n nìkan kọ́ ní gbajúmọ̀ nínú onífíìmù àwọn tán lè rà ọ́ tí wọ́n lè rà ọ́ bí èèyàn bá máa rà yàn jẹ wọ́n bẹ nínú àwọn ẹgbẹ́ tí wọ́n lówó jọ̀wọ́ lọ gbọ́ sọkúsọ lẹ́nu wọn ó sì níràn lọ́wọ́ tó o fẹ́ ṣe fún wọn kí ni ìbànújẹ́ tó o fẹ́ gbé fún wọn ìbànújẹ́ wọn ò sí lọ́wọ́ ẹ̀ wo Bíọ́lá síbẹ̀ jọ ṣe fíìmù ni wo ọ̀nà tó ń gbà ran àwọn èèyàn lọ́wọ́ tó ń dùn àwọn èèyàn nínú níjọ́ wo lọ gbọ́ sọkúsọ lẹ́nu Ìyábọ̀ Òjó lẹ́nu Fẹ́tí Àbálógun àti àtúnjọ́ gẹ̀ẹ́tọ̀ ọba níbi jọ́wọ́ ni wọ́n ń sọ̀rọ̀ tí ń bọ́ ọmọ nìkejì nínú jẹ́ àbí Fúnkẹ́ Akíndélé tí wọ́n ẹsẹ̀gbẹ́ ẹ̀ ní pànàpànàpànàpàn tó wá déédéé ní àánú gbàgà kò dáa a kì í bọ́ ọmọ nìkejì nínú jẹ́ ọ̀rọ̀ rí ni wọ́n jáde lẹ́nu èèyàn sọ̀rọ̀ gbogbo àwọn tí ò yẹ kó rí òfin mọ̀jẹ̀ kan rí òfin tó bá di pa àwọn ọmọ kéékèèké bá ń sọ̀rọ̀ fún irú ọmọ tó ní bóyá ti já palaba mú ni sígbà tó wá lówó sówó ẹ̀ ni wọ́n ná ni sówó ẹ̀ ni wọ́n fẹ́ jókòó tí sẹ́wọ́ ìwọ lọ bí wọn ní sọ̀rọ̀ ẹ̀kọ́ náà sọ o wọn kò jáàyè o èyí tí mo sọ ẹ̀ tó bá pọ̀ jù lójú ẹ̀ tó bá jẹnu lọ ọ lè bú mi o tó ti ń yọ ṣùgbọ́n ọmọ tí ò tó ẹ̀ náà ni wọ́n padà bú ọ tí wọ́n rí òfin yánmọ́yánmọ́ ọ̀tọ̀ mẹ́ẹ̀ Ọlọ́run ó bọ̀ ọ̀tọ̀ tó ti ń yọ àwọn náà tí wọ́n gbìyànjú lẹ̀ wọ́n ó jẹ́yàn pẹ̀lú àṣẹ Èdùmàrè sọ̀rọ̀ ẹ̀kọ́ náà sọ ìyẹn dédé yanu gbàgà bí ilẹ̀kùn àgbàdámù kò dédé máa sọ sọ̀sọ́kùsọ tí ò bójú mu sọ̀rọ̀ ẹ̀kọ́ náà sọ o èmi ò jù bẹ́ẹ̀ lọ.
So don't get it twisted. This is not insulting matter. This is not an issue you trivialize. Don't trivialize it. Don't cover it up. Don't act as if everything is fine. If things might be fine in your own workplace, I understand some people actually that are there, that are working there, that are happy working there, they came out with their truth that they enjoyed working there and I want them back good money. That is you. It does not mean that some people are not suffering. And it doesn't mean that there is no such job opportunity in Nigeria, and that does not mean that it's a must that it has to be a domestic or housework, job you want to take up. I've told you in my previous videos that there are so many things we can come together to do, and if we want to build this country, Japa is not the all this Japa, well developed country, organized. I love you. It's because I love you. I want you to be where you will be treated good. I love you. That's the reason. So what's the the insult matter? No, and nothing when you see abuse, the insult, they pain us. People like us. I don't know. Sometimes maybe because we might give some reactions and you feel jolara. No, it's not they enter us. Because this is what we eat, we live. We will not be so. But honestly, I love you. Regardless, I love you. I love you so much. I love you because I figure it's the love you have for me that makes you react like, oh, why is she talking like this? Oh, we love her. We love her. Why is she not talking? She doesn't even have sense. And why is she not talking like this? Don't worry. When I begin to, when a lot of things is much more clearer to you, you will know that I love you so much and I have sense and I care for you. And it's only because the feeling I have, I don't want you to suffer. I don't want anybody to maltreat you. I love you genuinely. I love you so much. And I mean it that I love you. So guys, let's keep our fingers crossed and let's be good. So for those that reached out to me that need help, we are working. Help is on the way. Keep doing good. We can you know how long you people have been with me? So we are together. I love you. I love you. I love you. Chop kiss.